A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Bí orílẹ̀-èdè ṣe ń darapọ̀ mọ́ orílẹ̀-èdè mìíràn láti sàmì ayẹyẹ ikú àti àjíǹde Jésù, àwọn ẹ̀ṣọ́ aláàbò ń ṣe àlékún ètò ààbò kó lè túbọ̀ gbópọn sí i káàkiri orílẹ̀-èdè láti lè dènà ìjàmbá tàbí àjálù. Iléeṣẹ́ ọlọ́pàá ààbò ara ẹni láàbò ìlú NSCDC, àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ DSS àti àjọ alámòójútó ojú pópó FRSC, gbogbo wọn ni wọ́n ti ṣe àlékún ètò ààbò káàkiri orílẹ̀-èdè bí wọ́n ṣe ń darí àwọn òṣìṣẹ́ láti máa ṣe àmójútó ní àwọn ibi tí ó ṣe pàtàkì jùlọ bíi ilé ìjọsìn, ilé ìtajà ìgbàlódé, ibi ìgbafẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ rọ ọmọ orílẹ̀-èdè kí wọ́n wà lójúlalákàn fi ń ṣọ́rí fún gbogbo àsìkò ayẹyẹ, kí wọ́n sì tètè ṣe àfisùn bí wọ́n bá kófìrí wípé àwọn kan ń gbèrò ìwà ọ̀daràn láyìíká wọn. Nínú àtẹ̀jáde ni adarí ìròyìn fún àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ Peter Afunaya ti ṣe àfihàn yìí lánàá. Bákan náà ni ó gba àwọn Kìrìsìtẹ́nì níyànjú kí wọ́n yẹra kúrò nínú egbògi olóró, mímu àti ọtí, àwọn ìwà tí kò bójúmu mìíràn lásìkò ayẹyẹ àjíǹde Jésù. Ó ní kí wọ́n kọ́gbọ́n lára Jésù Kristi, kí wọ́n ṣe àmúlò ìwà pẹ̀lẹ́ rẹ̀ nínú ìgbésí ayé wọn. Bákan náà ni igbákejì ọ̀gá ọlọ́pàá yányán ẹkùn kejì ní Oníkan, ọ̀gbẹ́ni Ọlátóyè Dúrósinmi náà fi dá àwọn olùgbé ìpínlẹ̀ Èkó àti Ògùn lójú wípé ààbò tó péye yóò wà fún ẹ̀mí àti dúkìá ní àkókò ayẹyẹ àjíǹde. AIG sọ àsọdájú yìí nínú àtẹ̀jáde àná láti ọwọ́ alukoro SP Umar Ayuba. Dúrósinmi darí kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Èkó àti Ògùn pẹ̀lú àwọn adarí ikọ̀ tactical units pẹ̀lú àwọn òṣìṣẹ́ ní ẹkùn kí wọ́n ṣe àlékún ètò ààbò káàkiri ẹkùn, ojúnà, ojú pópó, ibùdókọ̀, láì yọ ohun ìní aládàáni àti tìjọba sílẹ̀. Lílọ bíbọ̀ ọkọ̀ yóò jẹ́ àmójútó láti dènà súnkẹrẹ-fàkẹrẹ lásìkò ayẹyẹ àjíǹde Jésù. Ọ̀gá ọlọ́pàá tí ó kí olùgbé ìpínlẹ̀ Èkó àti Ògùn kú oríire ayẹyẹ wá gbà wọ́n ní ìyànjú kí wọ́n ṣe ayẹyẹ láìsí ìfòyà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Pọ̀pọ̀ ṣìnṣìn tí ó máa ń tẹ̀lé ayẹyẹ àjíǹde ni kò farahàn ní àwọn ibùdókọ̀ ńláńlá ní ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Àbẹ̀wò akọ̀ròyìn náà sí ibùdókọ̀ ní Ìwó Road àti Ọjọ́ ṣe àpẹẹrẹ wípé èrò dínkù, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ alága ibùdókọ̀ Ṣakí, ọ̀gbẹ́ni Michael Adélòkun ní iye ọkọ̀ tó ń gbèrò kúrò ní ibùdókọ̀ lọ ìrìnàjò kéré sí ti àtẹ̀yìnwá. Ó ní àpẹẹrẹ fojú hàn wípé ará ìlú ò rin ìrìnàjò gẹ́gẹ́ bí wọ́n ṣe ń ṣe tẹ́lẹ̀ látàrí àìsí owó, bí ó tilẹ̀ jẹ́ wípé wọn kò ṣe àlékún owó ọkọ̀. Owó ọkọ̀ èrò lọ sí Ṣakí jẹ́ Náírà 3,000 nígbà tí ayọ́kẹ́lẹ́ báíkà jẹ́ Náírà 3,500. Ó ti pẹ́ tí àwọn ti ń gbé èrò ní iye yìí láì wo ti ọrọ̀ ajé orílẹ̀-èdè. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé iye tí àwọn ń ná lórí ọkọ̀ kúrò ní kèremí sí iye tí àwọn ń pa. Bákan náà ni akọ̀wé fún àjọ tó ń mójútó ibùdókọ̀, ọ̀gbẹ́ni Isau Salawu náà sọ wípé àwọn ará ìlú jókòó sílé wọn láti lè ṣọ́ owó ná. Ó ní àìsí owó ti ní ipa lára okòòwò ọ̀pọ̀lọpọ̀. Ìdí nìyí tí àsìkò ọdún fi dàbí ọjọ́ lásán. Salawu kérora lórí ọ̀wọ́ngógó epo àti àtúnṣe ọkọ̀, wípé pẹ̀lú gbogbo ìwọ̀nyí àwọn kò ṣe àlékún owó ọkọ̀. Ṣùgbọ́n èrò ọkọ̀ kan tí ó pe orúkọ ara rẹ̀ ní ọ̀gbẹ́ni Tafa Alaba sọ wípé owó ọkọ̀ lọ Ìṣẹ́yìn ti kúrò ní N1,300 àti N1,500 lọ sí N1,700. Ó ní pẹ̀lú wípé àlékún díẹ̀ ni ó bá owó ọkọ̀, ọ̀pọ̀ ni kò rìnrìn àjò. Ọ̀dọ́bìnrin Tóbilọ́ba Samuel tó fẹ́ rìnrìn àjò lọ Èkó fún ayẹyẹ àjíǹde ní owó ọkọ̀ tí ó wà ní N2,500 tẹ́lẹ̀
fún ọkọ̀ akérò àti n3,600 fún ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ti lọ sókè sí n3,600 àti n4,100. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Láti lè mú àdínkù bá àjàgà àlékún owó ilẹ̀ mímọ́ hajj, gómìnà ìpínlẹ̀ Bauchi Bala Muhammed ti bu ọwọ́ lu ìlàjì owó ọkọ̀ sísan tí iye rẹ̀ kù sí n950,000 owó hajj ọdún 2024 lọ ilẹ̀ mímọ́. Bí a kò bá gbàgbé wípé àjọ alámòjútó hajj ṣe àlékún owó ọkọ̀ fún hajj ọdún 2024 sí iye tí ó lé ní n1.9 million. Èyí ló mú kí gómìnà gbé ìgbésẹ̀ láti ran ọ̀kọ̀ọ̀kan ará ìpínlẹ̀ tí ó fẹ́ lọ fún hajj lọ́wọ́ nípa sísan n959,000 fún ènìyàn 1,652 tí àpapọ̀ iye tí gómìnà san jẹ́ n2.5 billion. Amúgbálẹ́gbẹ̀ẹ́ gómìnà lórí ìròyìn Mukhtar Gidado ni ó ṣe àfihàn yìí nínú àtẹ̀jáde náà ṣàlàyé wípé ìpinnu yìí wáyé láti lè ṣe ìgbélárugẹ òpó ẹ̀sìn àti ìgbáyégbádùn ará ìlú. Èyí ń wáyé bí ọmọ orílẹ̀-èdè ṣe bu ẹnu àtẹ́ lu ààrẹ Bọ́lá Tinubu lórí bí ó ṣe yọ̀ǹda $100 bílíọ̀nù (90 billion) láti fi ṣe àlékún owó ọkọ̀ ìrìnàjò hajj lọ orílẹ̀-èdè Saudi Arabia pẹ̀lú bí ọrọ̀ ajé ṣe polúkúrú muṣu tó. Ìwé ìròyìn Daily Trust jábọ̀ wípé ìjọba àpapọ̀ san (90 billion) àlékún owó hajj. Ìròyìn ọ̀hún fìdí ẹ̀ múlẹ̀ wípé àjọ alámòjútó hajj nílò (230 billion) láti fi ṣe àlékún, ṣùgbọ́n (90 billion) ni ìjọba àpapọ̀ bu ọwọ́ lù. Èyí ló mú àwọn ọmọ orílẹ̀-èdè orí ẹ̀rọ ayélujára X ṣe àpèjúwe ìgbésẹ̀ ìjọba gẹ́gẹ́ bí ìná àpà tí kò lẹ́tọ̀ọ́. Ẹnìkan tí ó pe ara rẹ̀ ní @Seriki ní ìjọba san (90 billion) nígbà tí ọ̀pọ̀ ọmọ orílẹ̀-èdè ò lè jẹun ẹ̀ẹ̀mejì lójúmọ́ tàbí san owó tí ó pọn dandan bíi owó iná. Àtìyẹlé Sowore ní àwọn ìjọba wa yìí ò wò wá lọ́pọlọ rárá nígbà tí ó jẹ́ wípé àwọn aláìmọ̀kan ni ọmọ orílẹ̀-èdè yàn sípò, níbi tí mílíọ̀nù 13 ọmọ iléèwé ni kò lè lọ iléèwé mọ́ tí wọ́n wá ń gbégbá bárà kiri làwọn ìjọba wa ń kó owó lé ìrìnàjò hajj lọ sí orílẹ̀-èdè tí ó ṣe wípé òun ni ó ní ọrọ̀ jùlọ. Ọmọ́táyọ̀ ní tirẹ̀ sọ wípé ìgbésẹ̀ arọ ni èyí jẹ́. Ọlọ́run pàápàá ṣe é lálàyé wípé hajj wà fún àwọn tí ó bá ní agbára rẹ̀. Sísan àlékún owó hajj nígbà tí ebi ń pa ará ìlú, ó ní ó dá òun lójú wípé àwọn tí ó lọ ìrìnàjò hajj yìí ni ó ní tó ànító àti àníṣẹ́kù nínú àpò ìkówósí wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Gombe ti fi ọwọ́ ṣìkún òfin mú ọ̀gbẹ́ni kan ẹni ọdún 23 Adamu Maikudi látàrí wípé ó jí màálùú 23 ní abúlé Golombi, ìjọba ìbílẹ̀ Shongom, ìpínlẹ̀ Gombe. Maikudi tí ó ń gbé ní abúlé Mairana, ìjọba ìbílẹ̀ Biliri ni ọlọ́pàá mú fún ìwà olè nígbà tí àwọn afurasí méjì tí wọ́n jọ lọ́wọ́ nínú ìwà yìí ti júbà ìhòòrò. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ agbẹnusọ ọlọ́pàá ẹkùn ASP Mahid Muazu Abubakar, ó ní Maikudi ta gbogbo màálùú 23 tí í ṣe ti Anchor Maichanu. Mahid ṣàlàyé wípé Maichanu ni ó wáá fi ẹjọ́ sùn ní olú iléeṣẹ́ àgọ́ ọlọ́pàá ní Pẹ̀rọ̀chọ́ng wípé Maikudi àti àwọn méjì lẹ̀dí àpò pọ̀ láti jí màálùú rẹ̀ ní abúlé Golombi, wọ́n sì tà á. Ìwádìí bẹ̀rẹ̀ lẹ́yìn àfisùn níbi tí wọ́n ti fi ọwọ́ ṣìkún òfin mú Maikudi tí wọ́n sì rí gbogbo màálùú tí wọ́n jí gbà padà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Lánàá ni mínísítà fún iṣẹ́ Dave Umahi ké sí ilé ìgbìmọ̀ kí wọ́n kéde ìlú òfararọ lórí afárá ẹlẹ́ẹ̀kẹta àti afárá Carter, Third Mainland Bridge and Carter Bridge ní ìpínlẹ̀ Èkó. Ìkéde yìí yóò mú kí iṣẹ́ tètè yán kánmọ́kánmọ́ láti lè ṣe àtúnṣe orí afárá kí ó má bàa yọrí sí àjálù.
mínísítà sọ èyí nígbà tí ó ṣe àbẹ̀wò sí àwọn iṣẹ́ àkànṣe tí ó ṣe gbòógì ní ìpínlẹ̀ Èkó. Lára àwọn tí wọ́n jọ kọ́wọ̀ọ́rìn ní ọmọ ilé ìgbìmọ̀ òṣìṣẹ́. Umahi tẹnumọ́ wípé iṣẹ́ afárá yìí nílò àmójútó ní kíákíá láti ilé ìgbìmọ̀ láti lè dènà bí afárá ṣe ń bàjẹ́ sí i lójoojúmọ́, nítorí wọ́n nílò àwọn ọ̀jọ̀gbọ́n láti ṣe àtúnṣe lábẹ́ omi. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé afárá kejì tí a mọ̀ sí Èkó Bridge nìkan ni ó ní àǹfààní àti gba ẹrù lọ́wọ́ yìí, nítorí àwọn yòókù mú ewu dání. Umahi fi kún un wípé bí wọn kò bá tètè ṣe àtúnṣe, ó ṣeé ṣe kí ó ná wọn tó tírílíọ̀nù 6 náírà. Iye owó láti fi ṣe àtúnṣe Kata Bridge jẹ́ bílíọ̀nù 25 náírà, 25 billion naira. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Alága àjọ ọmọlẹ́yìn Kristẹni CAN ní ẹ̀ka ìpínlẹ̀ Borno, ẹni ọ̀wọ̀ Dókítà John Bakeni, ti rọ ọmọlẹ́yìn Kristẹni ní ìpínlẹ̀ láti hu ìwà mímọ́ bíi Kristi, kí wọ́n sì wo àwòkọ́ṣe ìfẹ́, ìrẹ́pọ̀, àdúrà, àlàáfíà, ìgbàgbọ́, onínú dídùn, ọlọ́rẹ sí ọmọlàkejì. Bakeni ké sí wọn wípé àwọn ìwà wọ̀nyí kò gbọdọ̀ mọ láàrin àwọn Kristẹni nìkan, kí wọ́n na ọwọ́ rẹ̀ dé ọ̀dọ̀ àwọn ẹlẹ́sìn kejì, kódà kí wọ́n nífẹ̀ẹ́ ẹni tí kò tiẹ̀ ní ẹ̀sìn kankan rárá, látàrí àyájọ́ ayẹyẹ àjíǹde Jésù Kristi tó ń lọ lọ́wọ́. Alága CAN tí ó tún jẹ́ olùrànlọ́wọ́ bíṣọ́ọ̀bù ìjọ Àgùdà Catholic Diocese of Maiduguri sọ èyí lónìí nínú ọ̀rọ̀ ìyànjú rẹ̀ fún ayẹyẹ àjíǹde tí ó tó akọ̀ròyìn lọ́wọ́. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ alága, ó ní ayẹyẹ yìí jẹ́ àjíǹde Jésù Kristi kúrò nínú òkú, ẹni tí ó ṣẹ́gun ikú àti òkùnkùn, tí ó ṣíwájú àjíǹde rẹ̀. Ó fi ara la ìjìyà àti ikú. Kristẹni ṣe èyí ní iyebíye nítorí ó jẹ́ ìbẹ̀rẹ̀ ìgbàgbọ́ wọn nínú àjíǹde. Èyí ni ìkẹyìn tí gbogbo Kristẹni ń retí, tí wọ́n sì ní ìgbàgbọ́ nínú ìyè ayérayé. Fún ìdí èyí ni a gbọ́dọ̀ ṣe gbé àwòkọ́ṣe Kristi wọ̀, kí a gbé ìgbé ayé tí ó kún fún ìfẹ́, àlàáfíà, àdúrà, ìgbàgbọ́, òtítọ́, ọlọ́rẹ sí ọmọlàkejì pẹ̀lú ẹlẹ́sìn Mùsùlùmí títí kan àwọn tí kò lẹ́sìn kan pàtó. Àlùfáà ní àsìkò àjíǹde ni a máa ń gbé ìmọ́lẹ̀ Jésù wọ̀, kí ẹwà rẹ̀ lè búyọ ní gbogbo ibi tí a bá ń lọ, nílé lóko, níbi iṣẹ́, nídìí okòòwò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó wá gbà á ládùúrà kí Ọlọ́run bùkún olúkúlùkù bí ó ti ń kí gbogbo Kristẹni kú oríire ayẹyẹ àjíǹde. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube, kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.